Ẹ kú dédé àsìkò yìí gbogbo tí ẹ ti ń gbọ́ mi lé lóko tàbí lẹ́yìn òde, ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa, olùfẹ́ wa ọ̀wọ́n, ọlọ́run aláàánú wa, alátìlẹ́yìn wa, olùpamọ́ wa, olóore ọ̀fẹ́ jùlọ. Àwa gbé yín ga, ṣe yín lọ́ba fún àánú àtojú rere ńlá àti àrígbà láti rí èní ọjọ́bọ̀ mìíràn nínú oṣù ìkọkànlá, èyí tó jẹ́ ọjọ́bọ̀ tí ó kẹ́yìn nínú oṣù kọkànlá. Ògo ní forúkọ mímọ́ yín, àánú yín ló pa wá mọ́, oore ọ̀fẹ́ yín la rí gbà o. Ọlọ́run, ọ̀rọ̀ tí a ó gbéyẹ̀wò lénìí kó ṣe ayé ọkàn àti ara wa ní rere, ká jẹ́ olùgbọ́ àti olùṣe ọ̀rọ̀ náà, nítorí tí a gbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa, àmín. Ìwé ọ̀run ṣíṣí tí a tẹ ọwọ́ olùṣọ́ àgùntàn yín náà kọ Adéjàre Adébóyè kọ, èní ọjọ́ 17 oṣù kọkànlá, ọjọ́bọ̀. Àkòrí tí a ó gbéyẹ̀wò lénìí sọ wípé o kò lè yí ẹnikẹ́ni lọ́kàn padà. O kò lè yí ẹnikẹ́ni padà. Àmú àkọ́sórí wa nínú ìwé Jeremáyà orí ìkẹrìndínlógún ẹsẹ̀ ìkẹjọ. Jeremáyà orí ìkẹrìndínlógún ẹsẹ̀ ìkẹjọ. Nígbà tí ó bá ti dé, yóò fi òye yé aráyé ní ti ẹ̀ṣẹ̀ àti ní ti òdodo àti ní ti ìdájọ́. Nígbà tí a mú bíbélì kíkà wa nínú ìwé Kọ́ríńtì kínní orí ìkejì ẹsẹ̀ ìkíní dé ìkarùn-ún. Kọ́ríńtì kínní orí ìkejì ẹsẹ̀ ìkíní dé ìkarùn-ún. Àti èmi, ará, nígbà tí mo tọ̀ yín wá, kì í ṣe ọ̀rọ̀ gíga tàbí ọgbọ́n gíga ni mo fi tọ̀ yín wá o. Nígbà tí èmi ń sọ̀rọ̀ ohun ìjìnlẹ̀ fún yín, tí èmi ń sọ̀rọ̀ ohun ìjìnlẹ̀ Ọlọ́run, nítorí mo ti pinnu rẹ̀ pé èmi kì yóò mọ ohunkóhun láàrin yín bí kò ṣe Jésù Kristi, ẹni tí a kàn mọ́ àgbélébùú. Èmi sì wà pẹ̀lú yín. Èmi wà pẹ̀lú yín ní àìlera àti ní ẹ̀rù àti ní ọ̀pọ̀lọpọ̀ ìwárìrì. Àti ọ̀rọ̀ mi àti ìwàásù mi kì í ṣe nípa ọ̀rọ̀ ọgbọ́n ènìyàn o, tí ó fi yí yín lọ́kàn padà, bí kò ṣe nípa ìfihàn ti ẹ̀mí àti ti agbára, kí ìgbàgbọ́ yín kí ó má ṣe dúró nínú ọgbọ́n ènìyàn, bí kò ṣe nínú agbára Ọlọ́run. Wàyí, ẹ tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ láti gbọ́ ohun tí olùṣọ́ àgùntàn yín náà kọ Adéjàre Adébóyè ní fún wa ní èní ọjọ́bọ̀. Nínú ìwé Kọ́ríńtì kínní orí ìkẹta ẹsẹ̀ ìkẹfà, Pọ́ọ̀lù sọ pé òun gbìn, Àpólò ń bomirin, ṣùgbọ́n Ọlọ́run ni ó mú ìbísí wá. Ẹ̀mí mímọ́ ni ó ń dá àwọn ẹlẹ́ṣẹ̀ lẹ́bi láti ronúpìwàdà kúrò nínú ẹ̀ṣẹ̀ wọn, kí wọ́n sì di ọ̀kan nínú ara Kristi. Olùfẹ́, bó ṣe wù kí o mọ ọ̀rọ̀ sọ tó, ó kò lè gba ọkọ̀ kan là tó bá jẹ́ pé ọ̀rọ̀ sísọ ni a nílò fún àwọn ènìyàn láti yí padà sí Ọlọ́run. 3,000 ènìyàn tí a gbàlà nínú Ìṣe àwọn Àpọ́stélì orí ìkejì kò ní ké sí Ọlọ́run ní ìrònúpìwàdà nítorí apẹja lásánlàsàn Pétérù. Ó sì ṣeéṣe kí àwọn ọ̀rọ̀ rẹ̀ má dùn, kí ó má dán mọ́rán dáradára. Ẹ̀wẹ̀, nígbà tí ẹ̀mí mímọ́ bà lé àwọn ènìyàn gbọ́, wọ́n yí padà nítorí wọ́n gbọ́ ìwàásù rẹ̀. Ó já ọkàn wọn lọ́kàn jẹ, wọ́n sì béèrè ohun tí ó yẹ kí wọ́n ṣe. Ìwé Ìṣe Àpọ́stélì orí ìkejì ẹsẹ̀ ìkẹtàdínlógójì. Pọ́ọ̀lù, ẹni tí ó kàwé dáadáa, ó mọ̀ pé òun kò lè gba ẹnikẹ́ni là nípa ìwàásù rẹ̀ nìkan, àti pé sísọ ọ̀rọ̀ òun kò lè mú ọkàn ẹnikẹ́ni rọ̀. Ìdí nìyí tí ó fi sọ nínú bíbélì kíkà tòní pé àwọn ọ̀rọ̀ àti ìwàásù òun kò ní ọ̀rọ̀ dídùn tàbí ọgbọ́n ènìyàn, ṣùgbọ́n iṣẹ́ ẹ̀mí àti agbára ni ó fi hàn. Ẹ̀mí mímọ́ nìkan ló lè mú ọkàn àwọn ènìyàn rọ̀. Òun nìkan ló lè mú ìmọ́lẹ̀ wọ inú ọkàn ẹlẹ́ṣẹ̀. Ìwé Kọ́ríńtì kejì orí ìkẹrin ẹsẹ̀ ìkẹrin, ó sọ pé àwọn ọmọ aládé ayé yìí ti bu ìfọ́jú lu ọkàn àwọn onígbàgbọ́. Sátánì kò fẹ́ kí a gba àwọn ènìyàn là, torí náà ó fọ́ ojú wọn, ó sì dè wọ́n lọ́nà láti má gba Jésù. Ìdí nìyí tí o fi nílò ẹ̀mí mímọ́. Tí o bá jáde láti lọ kéde ìyìn rere, òun nìkan ló lè bá irọ́ èṣù jẹ́ nínú ọkàn àwọn ènìyàn o.
Láìsí rẹ̀, ọ̀rọ̀ lásán ni ìwàásù rẹ yóò jẹ́ o. Àwọn ènìyàn lè pàtẹ́wọ́ fún ọ ní tòótọ́ o, nítorí mímọ́ ọ̀rọ̀ sísọ rẹ o, ṣùgbọ́n ọkàn wọn kò ní yí padà. Ọkàn wọn yóò sì le sí i nínú ẹ̀ṣẹ̀ wọn síbẹ̀. Ẹ̀wẹ̀, nígbà tí o bá kún fún ẹ̀mí mímọ́, ìwọ kò nílò láti sọ ọ̀rọ̀ púpọ̀ kí àwọn ènìyàn kí wọ́n tó jọ̀wọ́ ọkàn wọn fún Jésù. Olùfẹ́, o kò lè wọ inú ilé ọkùnrin alágbára láì kọ́kọ́ dé. Ìwé Máàkù orí 3 ẹsẹ̀ 17. Láti dè èṣù àti láti dá lẹ́kùn iṣẹ́ rẹ̀ nínú ayé àwọn ènìyàn, o nílò agbára ẹ̀mí mímọ́. Ṣáájú kí o tó wàásù fún àwọn ènìyàn, sọ fún ẹ̀mí mímọ́ kí ó ṣiṣẹ́ lórí ọkàn wọn o. Òun ni olùrànlọ́wọ́ rẹ, òun sì wà nínú rẹ láti sọ ọ́ di ajèrè ọkàn tó gbóná. Mo gbàdúrà pé ẹ̀mí mímọ́ yóò ṣiṣẹ́ gidigidi nípasẹ̀ rẹ láti mú ọ̀pọ̀lọpọ̀ ọkàn tó sọnù wá sínú ìjọba Ọlọ́run ní orúkọ Jésù. Kókó ọ̀rọ̀: o nílò agbára rẹ̀ àti ìrànlọ́wọ́ láti jẹ́ ajẹ́rìí tó múnádóko fún Jésù Kristi. Ẹ̀já sọ pé bàbá mi, Olúwa ró mi lágbára, wọ̀ mí lágbára láti jẹ́ ajẹ́rìí tó múnádóko fún ọ. Olúwa gbé agbára wọ̀ mí, agbára láti jẹ́rìí fún ọ ní gbogbo ọ̀nà, ní gbogbo ibi. Ẹ̀mí mímọ́ Ọlọ́run kí ó gbàkóso ọkàn wa. Bẹ́ẹ̀ ni yóò sì rí o. Jésù Olúwa wa. Olúwabùkọ́lá Ayako ní orúkọ mi. Ẹ máa bá mi like, ẹ máa share, ẹ máa comment nípa ẹ̀ kí àwọn ènìyàn kí wọ́n lè jẹ àǹfààní ọ̀run ṣíṣí Yorùbá. Ẹ ṣé tẹ̀ ń tẹ́tí sí ọ̀run ṣíṣí Yorùbá o. Ọlọ́run Olódùmarè yóò tẹ́tí sí àdúrà yín. Ó dàbọ̀.